olùfẹ́ àbúrò ọmọ àpọ̀fọ́ owó rẹ̀ mọ́ mo fi bẹ́ẹ̀ ní kí mọ́ yẹn lóye oko Adébánkẹ́fà ẹ̀ka ẹ̀lẹ́ o nílé olówó òdúró ọmọ ajíbọ̀sìn ọmọ alárọ̀ ọ̀wọ́n ọmọ èpè ọjà mo fẹ́ lẹ́yìn ní kí ọ nílé àjàyè òye sílé Olúgbòde ọmọ mọ́jọ ọlágbé ọmọ Adénípo ẹ̀ka ẹ̀lẹ́ o lóde Ọ̀yọ́ mọ́láàfin òjò tí gbèsè kẹrẹmọdé ọmọ Àtìbà mo fẹ́ lẹ́yìn ní kí wọ́n nílé bá àtàbà àti bí ọmọ méjì ó gbé ẹ̀ka ẹ̀lẹ́ nílé ọdẹ ńlọ ọmọ ayígbìrì kódé olódi ẹ̀ka ẹ̀lẹ́ o nílé ọmọlólú ọpẹ́ àgbẹ̀ ọ̀rọ̀ tí bá búbú ẹ̀yin lọ́mọ àríbámọ́wé ọmọ àríbámọ́rò òfẹ́ nìkan ẹ̀ka ẹ̀lẹ́ nílé Olúgbòde ẹ̀ka ẹ̀lẹ́ o nílé Ìbíkúnlé ìlọ́kọ́ aráàlú ìlú Ọya ọmọ àtẹ̀kọ́ bẹ́mọ̀ lórí gbìrìgidì Bíkúnlé olókè àgbàgbàṣẹ ẹ̀ka ẹ̀lẹ́ nílé Ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ọbọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà Ògúnmọ́lá òbùnrin dáná ju dáná gbó ẹ̀ka ẹ̀lẹ́ o nílé Ọ̀ṣúndìnà bẹ́yìí òkú ọmọ akéré ẹ̀ka ẹ̀lẹ́ nílé Ọ̀ṣúndìnà bàbá pánpá ààrẹ ni a ṣe mọ́dà yìí fún mọ́ Ọ̀ṣúndìnà tí wẹ́lẹ́wà nílé kògùn lójú ẹ̀ka ẹ̀lẹ́ nílé akéré Mọ́súdì ìgbọ́lágàdì ọmọ akéré ọ̀ka ẹ̀lẹ́ ìbímọ ńlọlálẹ́ òní ẹjẹ́ nkíjagun balógun Olúbàdàn Ìbàdàn kí n tó máa relé ìbá bẹ́yìn Òròwùsì mo kí Mọ̀nsúrù Abíọ́lá Ọlátúnjọ́ Ọlámbíọ́ nínú arúlógún bí èéfì àpapọ̀ láìláì ẹ̀ka ẹ̀lẹ́ nílé ọmọ ẹ̀wà ọ̀sọ̀ọ̀sọ̀ ọmọ ajé ogún Ọ̀yọ́ ọmọ orí tí sọgbọ́n sùn ọmọ orí tí sọ ọgbọ́n yọ àpò ajá àdámọ́ yọyọ ọgbẹ́gbẹ́lágun já ọmọ àlọ́ àṣejù bàbá òjò ọmọ àgàdàgbà òjò tí sùn láàrin ọ̀run ìjàgbẹ́ lókè ògbé ọkọ̀ ọmọpẹ́ ọmọ ọ̀sàfárá ènìyàn báyìí Ìbàdàn tí sàfádùn kò pẹ̀lú ó ní wọ́n mọ̀ lọ́rẹ́ ra kóńbó lórí ẹ̀sìn Òròwùsì ìgbọ́dọ̀ pẹ́lẹ́sìn lọ́sàṣejù Àjàyí Ọ̀ṣùgbẹ́kùn mi bàbá ńlá bàbá yín mẹ́bí lọ́fẹ́lẹ́sìn lẹ́sìnjú ṣe ló ní kí wọ́n mọ̀ lọ́rẹ́ ra kóńbó lórí ẹ̀sìn ọmọ yìnyín akẹ́bí wúrà ọmọ amẹ́rin gùn ọmọ amẹ́rin so lókè Ìbàdàn nílẹ̀ Òròwùsì Ọ̀ṣúndìnà ẹ̀ka ẹ̀lẹ́ o gbogbo association of ẹ̀sẹ̀ ẹ̀ka ẹ̀lẹ́ gbogbo òkè Ìbàdàn akú ọdún èní akú yèédún gbogbo agbáríjọpọ̀ akọni warlord gbogbo yín akú ọdún CCI akú ọdún gbogbo ẹgbẹ́ ọmọ Ìbàdàn nílẹ̀ lóko olódò lẹ́yìn odi akú ọdún èní ọdún Ìbàdàn tá a ṣe lọ́jọ́ èní kò ní jáse mọ́ ẹ̀fọ́ ní ẹ̀rọ ìṣọ̀lá wọn lu gbogbo yín lọ́gọ̀ ẹnu láyé nǹkan ọmọ akóredé ó dilé Òròwùsì mo kí bàmí Adéwálé Ìbíkúnlé sílẹ̀ pé ẹ̀ka ẹ̀lẹ́ akú ọdún o. Ire, ire, ire. Ṣé àwọn tẹ máa ń lò tẹ́lẹ̀ yìí àwọn tẹ ní tẹ́sí òkúrú jáwo rẹ fàbàlà. Wọ́n dẹ̀ ṣọ́ọ̀tì ní 6-2 ipasẹ̀ sweeper ni wọ́n lò láftáàgì ẹ̀. Bó nìyẹn Ọ̀tá alábòsí ẹ parẹ́ láéláé amọ́niṣe ní ìgbà ìmọ̀niṣe ní aṣẹ́ni bánidárò ẹ máa ń wà nínú wa ní ìsìnkú òrí. Studio. Àgbẹ̀ mi ti gbárò dé dáròdárò ẹ wá dá. Àlùkò mi dé tó sùn ìran kó sùn ẹ wá mú tiyín kùn bẹ̀. Lékèlékè mi dé tẹfun ẹni nílò ẹfun ẹ wá kẹfun. Olódùmarè ìbàrẹ̀ ọba mi onímọ̀ tí fìmọ̀ mọ́ni olóye tí fòye ayé yé ni ọlọ́gbọ́n tí gbọ́n ni tá a fi kógun ayé já
alágbára tí fúnni lílẹ̀ ọ̀lẹ kò sẹ́yìn olódùmarè ọba ẹni tí ò fún nímọ̀ láráyé ń pè lólódo ẹni ọba mi fọgbọ́n pamọ́ fún ó lọ́mọ ènìyàn ń pè lómùgọ̀ ọba tó fìmọ̀ sórí ohun gbogbo torí ẹni tí ò nímọ̀ ò gbọ́n bẹ́ẹ̀ ni ẹni tí ò gbọ́n ò lè bá ní gbọ̀n yànù àbẹ́ ẹ̀ mọ̀ pé ẹni tí ò gbọ́n ṣàfẹ́kù làákàyè tá a fi ń gbáyé ṣe rere Èdùmàrè má jẹ́ ń gọ̀ mọ́ sọmọ mi lólódo ṣe ẹ̀ ti wí tiyín ká ṣálẹ̀ ọmọ aládé gbogbo. Ìpàṣẹ náà lètò láti ìkànnì Ìfẹ̀yìn 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House gbẹ́lẹ̀ Ìbàdàn. Ọ̀nà pọ̀ lẹ́rùn báwọn bàbá wa ti wí ẹ̀já ṣe báyìí. Ìpàṣẹ rere dò. Ìpàṣẹ rere dò. Don't bring another one, oh. Origin Herbal Gin. Gin wey get rishi herbs with ogbonge flavor wey come get better African taste wey dey ginger body. Start to dey jollificate with Origin Herbal Gin. Rishi herbs plus original gin for correct enjoyment. No sell am to person wey never reach 18 years. Drink with sense. Origin, stay original. Máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń bọ́ 32 FM. 32 FM 94.9. Ìpàṣẹ rere dò. Ìpàṣẹ rere dò. Ìpàṣẹ rere dò. Ọmọdé ilé ẹ̀ka alẹ́ ẹ̀yin àgbààgbà ẹ̀ka àṣálẹ́ lóyún inú tòun àṣẹ́ẹ̀dí olókùnrin olóbìnrin ní ààbẹ̀ níbikíbi tó ká yín mọ́ láòkò yìí lálẹ́ tòní ṣàlàáfíà ni. Lórúkọ àwọn aláṣẹ àti òdarí ìkànnì yìí náà ni mò ń kí gbogbo tí ń jẹ́ ilé Orówùsì látòkè tẹ́ délẹ̀ eléyìí tí wọ́n fi yan bàbá wa Alhaji Kamarudeen Ọ̀ṣúngbẹ́kún àti bàbá wa Ustaz wa Isa Balógun Abbas mọ́ni Isa ẹjọ́ Isa náà pupa ojú Jésù bó wò lójú yín Ustaz wa Abbas Balógun àwọn méjèèjì nílé Orówùsì ni wọ́n yọ̀ǹda ṣẹ̀wọ̀pá sọ fún yín orí rédíò náà láti jẹ́ kó di mímọ̀ fún yín pé àwọn wà ń bí lálẹ́ tòní bá a ti ń bá kinní ọ̀hún bọ̀ kó lè nítumọ̀ wípé tá a bá ti bọ́ sí ìṣèjọba akọni kan nílẹ̀ Ìbàdàn pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àwọn ogun
eléyìí tí wọ́n bá ti mẹ́nu bà àwọn ogun yìí tán eléyìí tó kàn náà ni pé ẹni tí ń bẹ lórípò láṣáájú Ìbàdàn nígbà tí àwọn ogun yìí fi wáyé tó jẹ́ pé ìṣèjọba rẹ̀ ni a lọ sí ọ̀dẹ̀ wọn àwọn aráalé wọn àwọn ọmọ gbẹ̀ǹtẹ́yìn ṣe wọ́n sì wá láti wá sọ nípa akọni yìí gangan ṣé wọn pé àti ìsọ nípa rẹ̀ gangan ní dojúdojú ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ìṣèjọba rẹ̀ ni làwa ti pa bìyàbìdùn. Lálẹ́ tòní gẹ́gẹ́ mo ti wí lórúkọ àwọn aláṣẹ àti olùdarí ìkànnì yìí mò ń kí àwọn eégún ńlá tí kẹ́yìn ìgbàlẹ̀ àwọn ṣóńṣó ti ń parí ike. A kí wọn káàbọ̀ sí ìkànnì adẹ́rìnpòṣónú 32 FM 94.9. Gbogbo tí ẹ bá fẹ́ mọ̀ nípa ilé Orówùsì tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa baálẹ̀ Orówùsì ilé yìí tó darí ilẹ̀ Ìbàdàn ní 1870 sí 1871 òun náà lẹ́gbọ́ lálẹ́ tòní láṣẹ Ìdùmarè. Inú mi sì dùn wípé a ní àkókò tó tún yáyì dáadáa ju ti tàtẹ̀yìnwá lọ lálẹ́ tòní. Ẹ má gbàgbé o 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube wá wà ń ṣíṣí kódà yín gan lè gba apá abẹ yẹn kí ẹ fi ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè nípa baálẹ̀ Orówùsì àbí nípa ilé wọn ẹ lè fi sí ojúpọ̀ yẹn 32 FM 949 Ìbàdàn. Engineer Abdulwahab Daoud ìtàn ọlá ṣàlàáfíà ní ìpínlẹ̀ Ògùn kọ́ best Ayọ̀mídé Káàdé Abímbọ́lá Lami Sporting Crystal bó o ní ń bu ọkà yín mọ́ báyìí o ṣé ń lọ tẹ̀rẹ̀ tí ń jágere adúpẹ́ àríwó àrítu ògùn bàjẹ́ ńlẹ́ o máa tọ́jú ìyá Victor. Eléyìí ni a ti apabìyàbìdún rẹ̀ níjẹ̀jọ́ tá a fi wá wò wípé kọ́rọ̀ ò lè ṣe é sọ kí àwọn Orówùsì gangan kí wọ́n wá sọ nípa bàbá wọn. Akíbàbá wa olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé wọn jókòó lónìí bẹ́ẹ̀ náà la kí mọ́yẹ̀ náà aṣáájú fún gbogbo ilé olórí ìdílé jagunjagun lásìkò tá a wà yìí Mọ́gàjí Taofik àbíbẹ̀kọ́ mọ́yẹ̀ lóyè Òtúnadé Bánkẹ́fà akí wọn o àfi wọn kí gbogbo ìdílé jagunjagun pàápàá jùlọ olórí ìdílé jagunjagun ìdílé olórí jagunjagun nílẹ̀ Ìbàdàn Association of Ancient Ìbàdàn Warlords Family bẹ́ẹ̀ la kí bàbá wa Sọládòye ààrẹ tí ń jáde lọ akí ọmọọba Adéàga ààrẹ tí ń wọlé bọ̀ Yẹmisí Adéàga akí wọn láṣẹ Èdùmàrè ìgbà tẹ́ ẹ gba ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ eléyìí tó kó gbogbo ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn sínú CCI Central Council of Ibadan Indigenes àsìkò tẹ́ ẹ gbà yìí ilẹ̀ Ìbàdàn yóò mọ̀ sí dáadáa o yóò mọ̀ síre yóò sì tún tẹrú tọmọ yóò tù wọ́n la akínyìn o ẹ kú oríire ẹ kú àṣeyẹ òní. Gbogbo ayé ló mọ̀ wípé CCI wọ́n tún ṣe ọ̀sẹ̀ Ìbàdàn lónìí akí gbogbo àwọn tí wọ́n fàmì ẹ̀yẹ dá lọ́lá lónìí akí wọn kú oríire ní pàtàkì jùlọ àlejò inú wọn jùlọ Rochas Okorocha gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ti Imo tó sì tún jẹ́ sínétọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà òun náà wà lára àwọn tó gbà mí ẹ̀yẹ ní pápá àṣeyẹ Liberty níbi àṣeyẹ ti ọ̀sẹ̀ Ìbàdàn CCI Ìbàdàn Week 2021 celebration. Ẹ bá ń kí àwọn aráalé ibi ni a ti bẹ̀rẹ̀. A kí gbogbo ará ilé o a kú ọ̀sẹ̀ Ìbàdàn ní o a sọ pọ̀lọpọ̀ rẹ̀ láyé o ilẹ̀ Ìbàdàn mọ̀ tẹ̀síwájú nínú rere ni o. Àmì àṣẹ. A kí lọ́balọ́ba a kí lóyè lóyè èyí tẹ́ fi ń gbọ́ wa kò ní sí tá à ń náwó lé lórí o. Àmì àṣẹ. Ẹ kálẹ́ o gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa pátápátá látòrí kábíyèsí wa nílùú Ìbàdàn bàbá wa Ajé Ògúnmọ́nísọ̀ kábíyèsí Àkànmú ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn kára ó lè gbogbo àwọn olóyè pátápátá
a kú ayẹyẹ ọdún ọ̀sẹ̀ Ìbàdàn ti ọdún yìí. Olúwa yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Bí atọ́kùn ti wí, gbogbo àwọn tí wọ́n gba àmì ẹ̀yẹ pátá, Olúwa kò ní jẹ́ kó jẹ́ àṣemọ̀. Ẹ káalẹ́ o. Torí pé bàbá ò dákọ wọn lẹ́yìn náà fi dákọ yín, ọ̀yá ẹ dákọ yín. Orúkọ mi ni Kàmọ́rù Oyèṣínà Balógun láti ilé Baálẹ̀ Orówùsì. Orúkọ tèmi ni Ikúníkà Adésínà Abbas láti ilé Baálẹ̀ Orówùsì. Ẹni yẹn ó ti fẹ́ sáré pa rédíò ń gbòògbọ́ tẹ́ ẹ ní Ikúníkà. Ìgbàgbọ́ àrùn bàbá wa nu torí ikú ò ní ká iṣẹ́ tó lóde wà nìyẹn ní jẹ́. Ẹ̀yin ẹja tapá àbímu Baálẹ̀ Orówùsì akọni okùn onígungun kó mọ̀ níbi tá a ti fà á wá. Àwọn wo gan ló tiẹ̀ bí ń bọ agbègbè gan. Atọ́kùn ẹ ṣé o. Bàbá wa Baálẹ̀ Orówùsì, ọmọ Àpátí ni bàbá wọn ń jẹ́. Àpátí. Bẹ́ẹ̀ wọ́n sì wá láti Ọ̀gbá Àgbà. Ọ̀gbá Àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́. Bẹ́ẹ̀ ni létí Ìwó kò jìnnà sí Fésù náà. Fésù. Ibi tí wọ́n ti wá nìyẹn. Ìtàn òsókọ ẹ̀sọ́kọ bàbá ìyá ń kọ́ ìtàn òsókọ ìyá wọn. Bẹ́ẹ̀ ni àmúrúkọ ìyá wọn. Àmọ́ Orówùsì àfàìmọ̀ kọ́mọ̀ ṣe àlàjẹ́ àbí àpèlé kí wọ́n sọ wọ́n gan kí ni wọ́n sọ wọ́n lábìsọ ni àbí tífá sọ wọ́n ni àbí eléèbó máa ń pè nǹkan kan ní maiden name fáwọn obìnrin kí ló kọ tí wọ́n fi ṣèwé gan. Ó kọ tí wọ́n fi ṣèwé náà ni Orówùsì torí wípé bàbá wọn akọni ọdẹ ni. Akọni ọdẹ ni Àpátí. Bẹ́ẹ̀ ni. Ìyẹn ni wọ́n á rò pé báyà pé oró poisonous kìíní tán máa ń fi ń pa ẹran ní a fi sọmọ ní Orówùsì. Ṣé kìí ṣe pé bóyá ṣẹlẹ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́dẹ tó kàn fi jáde ṣé kìí ṣe pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ lásìkò ìgbà tí wọ́n bí ọmọ bóyá wọ́n pẹran ńlá kan bí irin àbí nǹkan kan. Irin náà ni. Àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹ̀ nígbà náà ni àwọn bàbá wọn fi máa ń sọ orúkọ. Ẹran irin ni wọ́n pa ní lásìkò ìgbà náà. Erin àti wàlẹ̀ wọ́n wá ń kó àwọn tí wọ́n fi sáyan rẹ̀ wọ́n ń kó jọ wọ́n sábà rí bá wọn kan lọ wọ́n rí ibì kan tí kinní yẹn dúdú sí tó ṣe bí oró yẹn ti mú ẹran wọn bí abẹ́ẹ̀ sì rí nǹkan bí oró abẹ́ẹ̀ rí bí oró ṣe wú bó ṣe wú sí ní àsìkò ìgbà náà ni wọ́n bí wọn wọ́n já sọ pé ó dáa èèyàn náà dáa Orówùsì ọmọ jẹ́. Àpátí ó bí ọmọ rẹ̀ ó sọ ní Orówùsì gẹ́gẹ́ bí akọni. Orówùsì jogún ìjákọni ni àbí ẹsẹ̀ táyì rẹ̀ gan wulẹ̀ ti sọ pé akọni ni Àpátí bí. Ẹ ń pé ọmọ tí erin bá bí. Erin ni kò tiẹ̀ sí pé yóò jọ erin lòun náà. Àpátí alágbára ni wọn. Ọmọ tó ń bí náà alágbára ni. Ẹ rí i pé alágbára kì í bí ọ̀lẹ. So bó sì jẹ́ nìyẹn pé alágbára ni bàbá tó bí bàbá wa Orówùsì. Bó Orówùsì náà ṣe wá bẹ̀rẹ̀ ìjákọni ibi ọdẹ lòun náà ti bẹ̀rẹ̀ ní àbí bó ló ti bẹ̀rẹ̀ ìjákọni gan tóun náà fi wá gbé jáàdì wọlé Ìbàdàn. Olóòtú. Mò ń jẹ́ bàbá. Nígbà táwọn náà ń dàgbà ọdẹ kìí ṣe ọdẹ tí ń pa ìgalà tí ń pa ẹran kéékèèké. Kìí sí ìdọdẹ tí ń tọ́tọ́ sí kí lálẹ́. Ọdẹ apẹrin ni. Apẹrin amírin ló yẹ. Erin wọn pa tí wọn bí erin lòun náà tún bẹ̀rẹ̀ sí ní pàǹgò dàgbà. Nígbà tí wọ́n á yá báyìí tí wọ́n dé ẹni ọkùnrin tí wọ́n ti fẹ́yàwó àwọn á rí wípé ìlú tá ń pè ní Ẹ̀bá Ọ̀dàn kánà ò ṣe jáde wá síbẹ̀ gẹ́gẹ́ bí akọni tó dára rẹ̀ ní ojú náà ṣe wà nù. Wọ́n sì dé Ìbàdàn náà ní táìmù tí Ìbàdàn kẹta tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ rẹ̀
ibi post office ọjà abahun ibi tí wọ́n kọ́kọ́ dé sínú lẹ́gbẹ̀ẹ́ ilé ọdẹ yìí lọ. wọ́n wá rí wípé bàbá bẹ́ẹ̀ ṣe jẹ́ ọdẹ tó wọ́n ń ṣe àgbẹ̀ ṣùgbọ́n oko wọn ẹ̀rìn wọbẹ̀. ẹ̀rìn wọnú oko Orówùsì. ẹ̀rìn wọbẹ̀ o pé ọmọ ìpè agbára kan wà tí ibẹ̀ làwọn alágbára Ìbàdàn àbí Ìbíkúnlé ni Olúyọ̀lé lẹ́gbẹ̀ẹ́ á ní pé bàbá eléyìí alágbára náà ẹ̀fọ́ àmọ́ máa. oyè àkọ́kọ́ tí bàbá kọ́ jẹ́ ń bàdàn oyè Olúọdẹ ni. Olúọdẹ tí wọ́n kàn fi dá wọn lọ́lá àbí. tí wọ́n jẹ ní gbàdá rí pé alágbára ni. ìṣèjọba ta ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nígbà náà tí wọ́n fi jẹ Olúọdẹ. tó sọ fún wa ṣùgbọ́n Olúọdẹ náà kọ́kọ́ jẹ. pé tí wọ́n kọ́kọ́ dá yẹn mọ̀. bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ f'Orówùsì jẹ Olúọdẹ. bẹ́ẹ̀ ẹ̀ tó wá lọ sí Ọ̀pá Àgbà ẹ lọ sọ fáwọn èèyàn wọn náà pé àti rí ibi tí Olúwa ti fààyè gbà wá o. wọ́n wá padà kó tẹbí tará wọ́n kó wọ ilẹ̀ Ìbàdàn. akọni Orówùsì ọmọ Àpátí ó ti fi ọ̀gbá àgbálẹ̀ ó ti gbéjà àdì wọlé Ìbàdàn òun náà ti darapọ̀ mọ́ wọn ní orí Ìyàngí ìṣèjọba Ìbàdàn lẹ́ẹ̀kẹta ó ti gbìnàyà ní Ẹ̀bá Ọ̀dàn Ìgbòpàrà tó di Ẹ̀bá Ọ̀dàn tó padà di ilẹ̀ Ìbàdàn. ẹ jẹ́ àròjù ọjà kábọ̀ tá a bá padà dé bó o ní akọni Orówùsì bó o ló ti tọ̀ bó o ló ti rìn bó o ló ti ṣe bí àwọn ìkàn alágbára ti pọ̀ tó ń lẹ̀ Ìbàdàn tóun náà sì rí tiẹ̀ ṣe tó fi jẹ́ pé orúkọ rẹ̀ náà kò parẹ́ dòní olónìí kí làwọn akitiyan rẹ̀ gan nílẹ̀ Ìbàdàn. ẹ jẹ́ àròjù ọjà kábọ̀ tá a bá padà dé ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu àwọn àlejò mi. ẹ lẹ́m̀bẹ̀ wọn ẹ kú ìkàlẹ̀ ẹ má gbàgbé 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube wá wà ń ṣíṣí kẹ́yìn náà lè darapọ̀ mọ́ wa lálẹ́ ètò ni. Origin Herbal Gin ọ̀nà àrà láti gbádùn jíìnì tó ní ojúlówó African root pẹ̀lú ìtọ́wò tó fọkànbalẹ̀ èyí tó jẹ́ pé o lè rí nínú Origin Herbal Gin nìkan. Origin Herbal Gin jíìnì tí kò lẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ̀gbádùn Origin Herbal Gin jíìnì tá a ṣe pẹ̀lú ojúlówó African root fún àdùn tó kọjá gbogbo ìtọ́wò tó o ti rí tẹ́lẹ̀. Kò sí títà fún ọmọdé tí kò tó ọdún méjìdínlógún má ṣe mu àmupara. Origin Do you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja. ọlọtẹ ni ẹ sọ tẹ báṣà lèmi mo ní tutù lágbà. òkè ní tutù lẹ́gbàá ọjọ́ kan wọ́n wà nù. bàbá mi ti lọ rẹ kó sí jẹnẹrétọ̀ kò fẹ́ wò. àwọn ti fẹ́ tán ó ti fẹ́ tán. góòlù ní kọ́nà kìkì. wọlé ọlọ́run. Àwo mi bí mo ṣe gbẹ̀yìn. Mo ń bá 32 FM 94.9. Ohun àtàgbàrà tá a nílò láti máa ṣiṣẹ́ akọni. Bí Olúmọ̀bí transfer ń bẹ lárọ̀ọ́wọ́tó mi. Ẹ̀mí wọn naturalist care limited ló ṣe o. Olúmọ̀bí ó yálùmọ̀ gàrà yálùmọ̀ gàrà. Ọkọ̀ sani tó ń gúnmọ̀ kò ní ká kà bàjá ṣiṣẹ́ bí àrìnà lágbo ara. Àkàmọ́yé gbòógì ni wọ́n fi ṣẹ̀dọ̀ yálùmọ̀bí tas tó ń fúnni lókun àtàgbàrà tá a nílò. Láti máa fakọyọ ṣe ṣe akọni. Kọ́gbà yìí ó náà tọ̀tọ̀ kára ó yá gágá. Yálùmọ̀bí tas ni o. NAFDAC fún tẹ̀lú. Ilé iṣẹ́ mi One Naturalist Care Limited ló ṣe. Ó wà nọ́mbà 17 Ọba Akínyẹlé Street off Adéògùn Aláàfin Avenue Olúyọ̀dé Estate Ring Road Ìbàdàn. Telephone 005-225-5073 àti 003-405-1533. Yálùmọ̀bí tas ti wà ní chemist àti pharmacy stores lágbègbè rẹ̀. Dojúmọ́ la lágbàtà ẹ̀ pọ̀ sí.
kọjá bẹ́ẹ̀. Sure. ẹ̀kú etí gbọ́ ipasẹ̀ ń tẹ̀ wájú láti ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùbẹ̀ nílẹ̀ Ìbàdàn pẹ̀lú mi lálẹ́ tòní òun náà ni bàbá wa Kamorudeen àti bàbá wa Abbas láti ilé Orówùsì 32 FM 949 Ìbàdàn Ògúntádé Àyìndé Elisha akọni Ìbàdàn Karaole Mọ́gàjí Prince Azeez Rashidat Alabi ṣàlàáfíà ni gbogbo yín pátá náà ni a kàn sí bẹ́ẹ̀ náà ti ń kàn sí wa 32 FM 949 Ìbàdàn ojúkò YouTube yẹn ó wà ń ṣíṣí ilẹ̀ ibi abábágungi náà là á bá sọ̀kalẹ̀ àsọtì ọ̀rọ̀ níṣìí ọmọ mi gbẹ́ náà ẹjẹ́ sáré padà sẹ́yìn díẹ̀ bàbá wo bí nǹkan ti ń rí lásìkò torí àwọn ọmọ ọ̀sìn wọn ní irọ́ ni kò ságbára ń bì kankan mọ́ pàápàá jùlọ ilẹ̀ Ìbàdàn ni wọ́n ní kò sí nǹkan kan ń bàdàn ìtì bàbá yín ṣe ń jò ní tí wọ́n fi gbà pé akọni ni tẹ́ràn yín fi wọnú oko rẹ̀ ǹjẹ́ àṣírí rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀yin àrọ́mọdọ́mọ rẹ̀. ó wà o. ẹ túmọ̀ di máìkì ẹ sọ̀rọ̀ òkè. ó wà. ó wà. ẹ ṣe ẹ wàá gbúrò bí àwọn màálù ti ń jẹko látijọ́ yìí. àwọn màálù. tí wọ́n fi nǹkan ṣe àwọn èèyàn wa tí wọ́n lọ ń yáwó dáko. ẹ rí wípé tẹ bá gbọ́ bí oṣù bíi mélòó kan ní ìsìn báyìí londo state ẹ̀gbọ́n ṣerú ẹ̀ fún àwọn Fúlàní ń bẹ. ó wà àwọn ìjọba wa ni wọ́n gba nǹkan táwọn bàbá wa ní wọ́n gbà gbọ́. ìyẹn ni pé bíjọba bá jókòó tí wọ́n bojú ò bojú rí báyìí wípé ọ̀dà o a fẹ́ padà síbi agbára táyé Èdùmàrè jogún fáwọn bàbá wa tí wọ́n bá ké sí yín ẹ ṣetán. a ṣetán o. ọ̀dà ẹja wa tẹ̀ wájú akọni Orówùsì ti délẹ̀ Ìbàdàn wọ́n ti rí wọ́n ti dá a mọ̀ bó ló ti wá bẹ̀rẹ̀ ìjákọni tóun náà fi làmì láká ibì kan lèyìn ó ti bẹ̀rẹ̀ kó tó di pò náà bá dórí ipò baálẹ̀ Orówùsì. bẹ́ẹ̀ ni ní ìgbà tí wọ́n ń ṣe ètò ìdá Ìbàdàn kẹta sílẹ̀ náà ni wọ́n ti wà pẹ̀lú àwọn yòókù wọn. wọ́n ìbẹ̀rẹ̀ ìjẹ́ akọni ó jẹ́ ìgbà tí ogun àkọ́kọ́ ṣẹlẹ̀ ogun èyí tí ó já sí pé tó mú Mọ́yẹ̀ kúrò ní orí àga tó wọ́n jọ ja ogun yẹn náà ni. nígbà wọ́n jagun yìí tán gbanámú kan jàgbóró Mọ́yẹ̀ lẹ́yìn tí jàgbóró Lákànlẹ̀ àbí kí ló kọ́ Tìmáyẹ̀ náà làkọ́kọ́ Tìmáyẹ̀ náà làkọ́kọ́ nǹkan kọ́kọ́ wáyé ìtàrẹ́ ẹ̀gbá yìí. ṣe ti Lámòdì. Lámòdì mo fẹ́ sọ ọdún mi bí dákọ̀ Lákànlẹ̀. tó nígbà yẹn wọ́n pín Ìbàdàn sí mẹ́fà so tí wọ́n sì tí kálukú di ẹkùn kọ̀ọ̀kan mú kì í ṣe pé wọ́n pín in lásán bí èèyàn bá ṣe dára rẹ̀ lójú sí. ó lè dibẹ̀ mú. ẹnu 32 FM yìí o sí ìsàlẹ̀ nǹkan kan ò ní ṣẹlẹ̀ ńbẹ̀. ó dá mi lójú bá mi ká. tí bọ́bẹ́yìn kankan bá ṣẹlẹ̀ ńbẹ̀ tó o ti mọ̀ pé o ti kọlu òfin. so bàbá ní láti ẹnu odò Kúdẹ̀tì tí wọ́n wà tí wọ́n ṣe lébà sí yìí Orówùsì lọ́sọ̀ báwọn títí tó fi wọ ààlà Ìjẹ̀bú níbi tí wọ́n padà jẹ́ ààlà ní Dálì tó padà jẹ́ ààlà ní ẹ̀yìn omi pé nǹkan kan ò ní fìrù náà gbáǹbẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ ìjẹ́ akọni ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀. lẹ́yìn ọba wa ṣe bá yàtọ̀ sí agbára yóò ní ọmọ ogun
rìtìrìtì nù. wọ́n ní ọmọ ogun tọ́pọ̀ ṣùgbọ́n ìjẹ́ agbára ni àkọ́kọ́ kí ọmọ ogun tó lè gbà fún yàn ìwọ̀n yóò ti rí nǹkan àgbà fún lára rẹ̀ ni. bẹ́ẹ̀ni. bó ti rí nù. ẹja sọ bíi méjì mẹ́ta àwọn ogun tí bàbá yín bá wọn kópa nù ẹ̀ àti àwọn ipa wọn. ẹ ṣe olóòtú ṣe lẹ́yìn ogun Gbanamu ogun tí bàbá wa tún máa kópa ń bẹ̀ ní ogun Ìpẹ́rù. ogun Ìpẹ́rù. bẹ́ẹ̀ tí Lákànlẹ̀ tó ṣe olórí wọn lọ ibẹ̀ ni ọmọ wọn àkọ́bí ibẹ̀ ló sùn sí. Ọ̀dẹ́bọ̀dé ìtàn sọ bẹ́ẹ̀ ni. ní tó tiẹ̀ máa ń yà wá lẹ́nu ni pé bàbá bí èwo ní kéèyàn máa lógún tó máa kó ọmọ dání. lógun Ìpẹ́rù wọn ò tún yé máa ṣe bẹ́ẹ̀ o. ẹ̀kejì tí mo ní ogun Kútújẹ̀ wọn jọ jà ni. ìkíní kejì ogun Ìjàyè ṣùgbọ́n ogun tí ó wá gbé bàbá wa sókè tó sọ di tó fi wọ́n hàn gan-an àwọn ọ̀sìn wọn ò ní jẹ́ fi blow. bẹ́ẹ̀ ni ìlógun Iléṣà. bàbá wa Béyòkù Akéré òun ló lórí ńgbà náà tí wọ́n wà ń Balógun pé kí wọ́n wá jẹ baálẹ̀ wọ́n ní à ń fẹ́ lọ sí ogun ogun náà ni wọ́n máa ń kó tán fi ń ṣe agbára. bẹ́ẹ̀ ni tó fi ń ṣagbára tó fi ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ní a bá lọ sí Iléṣà wọ́n wá dé Iléṣà yẹn odidi ọdún kan wọn ò rí Iléṣà kọ́ bàbá wa sì wà ní àṣepàǹgbà náà wọn àdé ibẹ̀ ni bàbá wa Béyòkù Akéré ibẹ̀ ló sùn sí. àwọn Ìjẹ̀ṣà wọn wá ń sọ wípé yes ọ̀gá yín ti lọ ẹ̀yin ti fẹ́ ìbá ń bẹ́yìn tẹ́lẹ̀ ni. bàbá ní pé àwọn ò ní lọ o. Ọlọ́run wa kẹ́ bàbá wa pọ̀ ó jayé ọmọ lórí ogun Iléṣà ọ̀hún bàbá wa ní ṣùgbọ́n ọmọ rẹ̀ gangan ni glory yẹn ṣe kí ni o ló wà fún jù torí pé Akérédolú tó di àkọ́bí òun ti ní ọ̀rọ̀ pẹ̀lú àwọn kan tí wọ́n jẹ́ Ìjẹ̀ṣà wípé kòtò tí wọ́n gbẹ́ yìí ibi tó dúró sí nìyẹn abẹ́bẹ̀ yẹn kò sí kòtò ń bẹ̀ wọ́n sì mọ nǹkan yẹn odidi ọdún kan yẹn wọn ò fi bàbá wọn gan ọgàdọ̀sán gangan Akérédolú bàbá àkọ́bí Òróòsì bó ṣe gbé ohun ìjà nìyẹn pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun tí wọ́n máa ń tẹ̀lé lẹ́yìn dúró wọ́n ti bọ́ sínú ọ̀dọ̀ àwọn Ìjẹ̀ṣà tí wọ́n lè wọ̀ láti ṣe ọdún kan bàbá tiẹ̀ ń pè wọ́n yí pé èyí ń bá bí mọ́ lọ o bẹ́gbọ́n rẹ̀ ṣe ní Ìpẹ́rù nìyí o kò gbọ́ bí àwọn náà sì ta mọ́ra nìyẹn wọ́n ṣàkó Iléṣà wọ́n wá sọ fún wa yí pé bàbá wa Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n bàtà wọn ń bọ̀ àlè sọ pé ẹni tí ọba fẹ́ jẹyàn rẹ̀ níṣu o kọ́mọ bàbá èyí ń bá bí kọ́mọ bá du oyè o ẹ ṣáàjà fún ní oyè baálẹ̀ òun ló tọ́ sí òun ni ẹ fi jẹ́ látòrí oyè àṣìpà náà ti jẹ baálẹ̀ bàtà sì gbókù Akérédélé wọ́n sì wá sí ilé wa nílé Òróòsì tí wọ́n ń pè ń Kọ̀bọ̀mọjẹ́ lónìí yìí tọrọ ọmọ Òróòsì ní Kọ̀bọ̀mọjẹ́ Balógun Ọlá bẹ́ẹ̀ ni wọ́n sì gbé bàbá sì di baálẹ̀ ní 1870 bàbá wa jẹ́ ní tí ó ní làákàyè púpọ̀ tí wọ́n ní ojú àfojúsùn ẹ rí i pé nígbà tí wọ́n ṣèjọba yẹn ó kéré ṣùgbọ́n ó kún fún ìtẹ̀síwájú ìlọsíwájú àkọ́kọ́ ni pé bàbá wọ́n gba àwọn èèyàn láàyè pé ẹja máa ṣe àgbẹ̀. iṣẹ́ àgbẹ̀ ẹja mú lọ́kùnkúndùn. wọ́n á ní pé gbogbo àwọn tán jẹ́ agbègbè wa bí Ìjẹ̀bú Ẹ̀gbá ká mọ̀ mọ́ bá wọn ja ìjà. ẹ̀ẹ̀kẹta bàbá tó fi sọ pé àwọn ẹrú tá à ń kó lójú ogun
ká mọ̀ mọ̀ rán wọn níṣẹ́ tó ṣe pàtàkì torí wípé interest wọn ibi tá a ti kó wọn wá ni ó wà. kọ́ mọ̀ di pé òun ni wọ́n wà gbàbọ̀dè fún wa. ẹ̀kẹrin wọn ni irú nìsín báyìí fún àpẹẹrẹ tó lórí ilé kan bá kú bí irú ìbìkún nígbà náà tí ìbìkúnlé tó sùn ọmọ rẹ̀ tó jẹ olórí nígbà yẹn ni Ìyápọ̀ ó ní gbogbo ọmọ ogun bàbá rẹ̀ ló ṣe kí ni o ló jogún ṣùgbọ́n experience wa ń kọ́ ìrírí bàbá ní pé àwọn kéékèèké báyìí ẹ má jẹ́ ká máa fi wọ́n ṣe ọ̀gá ológun ìyẹn ló fà á tó pé nígbà tí bàbá wà ní kínní wọn fi Ìyápọ̀ jẹ sẹ́ríkì láwọn iná lọ fi ṣe sẹ́ríkì ńgbà náà ṣùgbọ́n nígbà tí bàbá gbéṣẹ̀ gbogbo ẹ̀ ní Látòsà rìfàs ìyẹn ló fa ogun Kírìjì gan. ẹ kú ohun látàárọ̀ kí yín púpọ̀ ó ní àtòfiṣẹ́ ogun rán ó ní àfa báàsì ẹ fẹ́ ṣàfikún kó tó di pé a ṣe ojú òpólẹ̀ fún àwọn aráalé láti béèrè béèrè kan àbí èkejì. àfikún tí ìbá tó ń ṣe òun náà ni wípé tí ọwọ́ ìfẹ́ tí ó pé ká na ọwọ́ ọ̀fẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá wà pẹ̀lú wa ní inú agbègbè so àwọn tí kìí ṣe ara wa tó já sí tìlú mẹ́wàá ká kó wọn mára so ká sì mú iṣẹ́ àgbẹ̀ ká mú ní ọ̀kọ̀ọ̀kọ̀dọ̀ so kí gbogbo nǹkan kó máa lọ bí ó ti yẹ kó lọ so àwọn àfikún tí náà nù. mò ń gbọ́ yín bàbá. ṣe rí nígbà bàbá wà ní orí àlééfà the major crisis tá a lọ kó ṣẹlẹ̀ ó ní pé Ìbàdàn ní ń fi ọwá jẹ ńgbà náà. asọ́nà níjẹ̀jọ́. ọwá Ògìnìgbé wá fẹ́ fi ẹnìkan jẹ ọwá láì gba àṣẹ lọ́wọ́ Ìbàdàn ó gbàṣẹ lọ́wọ́ Ìbàdàn ṣùgbọ́n lọ́wọ́ Balógun bàbá wa ní Àjọbọ ló ti lọ gba àṣẹ. Àjọbọ obìnrin. wọ́n ń bọ̀ lórí ètò ìjọba ẹ̀jọ̀ àwọn Àjọbọ ń bọ̀. so nígbà tí wọ́n wá gba àṣẹ Ìbàdàn wa sọ pé kò rí bẹ́ẹ̀ àrífín ni fún baálé àti gbogbo àwọn olóyè yòókù bẹ́ẹ̀ ni wọ́n lọ gbé ẹnìyẹn wá ní Ògìdìgbàdìgbà náà ń pe ẹnìyẹn. tí Ògìnìgbé fi jẹ. ló fi jẹ Ìbàdàn wá sẹ́yìn mi wọ́n sì wá Ògìdìgbàdìgbà wọ́n ní pé tí wọ́n bá ti mú dé bèbè bọ́dà ibẹ̀ wọ́n pa bí wọ́n sì yanjú crisis kan náà tó ṣẹlẹ̀ pẹ̀lú Balógun wọn ìyẹn Àjọbọ. ṣẹ́ni kàtà tó rí nípa bàbá wa ni wípé wọ́n ní ojú inú Ọlọ́run tó wáá fi ọmọ rere ṣe kí ni o ṣe kẹ́ wọn tóró máa ń yà lẹ́nu pé tá a máa ń lọ sógun wọn kọ ọmọ dání. ẹ jẹ́ mú ìbéèrè kan wá ń bẹ̀ ọ́ Ọdẹ́bọ̀dé ó sùn lójú ogun. bẹ́ẹ̀ ni. Akínrínsá ó sùn lójú ogun. òun náà sùn lójú ogun. bẹ́ẹ̀ ni. ogun Iléṣà náà ló ti sùn. ogun Kírìjì ni Akínrínsá ti sùn. ṣùgbọ́n. ọmọ wọn. Akínrínsá. Akérédolú ni. Akérédolú. ilé ló ń kú sí. èyí ń bàbí. ilé ló ń kú sí. ọba wọn dé látọjú ogun. ó dé látọjú ogun. ó kú ní no ogun látọjú Iléṣà wọn dé. wọ́n dé wọ́n á kú ní 5th May 1874. wọ́n dé. ọgbẹ̀yìn bàbá rẹ̀ ni. ọgbẹ̀yìn bàbá ó jẹ ọ̀tún Sẹ́ríkì Ìbàdàn. ọgbẹ̀yìn bàbá rẹ̀ Sẹ́ríkì Ìbàdàn. ọgbẹ̀yìn bàbá rẹ̀ bóyá gan-an. lábẹ́ Látòsà. sẹ́rí tí wọ́n sọ ń pa bàbá ni pé Ọlọ́run kẹ́ bàbá wa pọ̀ kódà àpá gan kì í sọ̀rọ̀ àsọdùn irú nǹkan tó Ọlọ́run fi kẹ́ bàbá a lè sọ pé kò sí tọ́lọ̀ lè ṣe bóyá nírú ẹ̀ lè ṣẹlẹ̀ mọ́ ní Ìbàdàn kí nìkan náà ni wípé bí bàbá ṣe gbéṣẹ̀ báyìí táàrẹ Látòsà tó tẹ́rí gba pò ìlọmọ tí bàbá wa Bisikíìtì
ló di olórí Ìbàdàn. ìyún ni Balógun Bankole Àjàyí Ọ̀ṣungbẹ́kun ìyẹn ni pé lẹ́yìn tí Orówùsì gbéṣẹ̀ Látòsà nìkan ló wà láàrin Orówùsì àti ọmọ rẹ̀ Ọ̀ṣungbẹ́kun bàbá tá a sọ pé wọ́n jẹ ní tẹ̀lé. iyún gan ni Ìbàdàn fi ṣe Balógun Ọlá gan ìbájọba nípèsè ẹ̀yin nìkan ni torí Balógun náà ti di Balógun. káwọn èèyàn ó lè mọ ìtumọ̀ kọ̀bọmọjẹ́ ẹja sáré lọ ọ̀dọ̀ Balógun Ọlá kí ló bí ó kọ tó wá jẹ́ pé ó kọ Balógun Ọlá ọmọ ẹ̀yìn léńjẹ wọn ló wá padà di tí ó wá fún ilé bàbá rẹ̀ gan ló kọ tó dilé kọ̀bọmọjẹ́. àdúrà tá a máa ń gbà ní pé kọ́mọ wa kọ́lọ́ àrẹ ojú tiwa lọ. bẹ́ẹ̀ni. nísìnyí báyìí Balógun Ọlá lórúkọ wọn. wọ́n gbọ́ yín bàbá wọn. wọ́n sì jẹ́ Balógun ṣùgbọ́n ọ̀rọ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mo sọ náà ni pé wọ́n wò yí pé nǹkan yìí ó ti ń pọ̀ sílé Orówùsì ju pé bàbá jẹ ẹnìkan láàrin ọmọ jẹ nǹkan tó ti di number 2 yìí ìyẹn ló àfà náà fi gbé Sùnmọ̀mí dìde pẹ̀lú Aláàfin ìgbà náà àti Captain Báwà òyìnbó ajẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá wípé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí o wọn bàbá sọ fún pé ọ̀rọ̀ wéélé ni wípé àwọn ọkùnrin gan táwọn ń gbà wéélé àwọn ń tiraka ni káwọn sọ pé kóbìnrin tó máa gba ìwé ilé wọ́n sì ṣe àpèjọ torí Ṣítù ọmọ rẹ̀ ló wà ní Ọ̀bángbà náà wọ́n á ní pé Ọlá ìwọ tó jẹ́ Balógun ló sọ̀rọ̀ ní àpèjọ tá a bá fẹ́ fún èbó ní èsì wọ́n sì dé àpèjọ ìyẹn l'Ágòdì bàbá sì dìde pé a ti fẹnu kò wí pé o àgbà kí obìnrin ọmọ gba ìwé ilé o àwọn ọkùnrin gan à ń tiraka ní o bàbá ní pé mo wéré àbí ìwéré ọba di Ọ̀yọ́ òònù Ọ̀yọ́ ló wà ó. Ìbàdàn wọ́n tún ti pé wọ́n ti ṣèpàdé lẹ́yìn ìpàdé. ni bàbá ní pé ní kíní bá dìde àpín ni tí wọ́n rán wá látọ̀yọ́ ló bá ní pé o Ìbàdàn kọ́ o Ọlá Balógun àràbà mẹ́ta odò òkun ó kọ́ o kíní kọ igbá kọ o bàbá sì dìde ńlẹ̀ ó lóun náà kọ̀yìn ẹ̀yìn ọ̀dàlẹ̀ ntájọ fẹnu kò ló ń gbé jáde bí bàbá sì work out on them ní ìpàdé yẹn nìyẹn. lọ́ba délé ló ní wọ́n mọ̀ sí wọ́n mọ̀ sọ. bẹ́ẹ̀ni gbàdán náà kọ yẹn wọ́n náà fún lọ́jọ́ mẹ́rin pé kó lọ kó fóònù tàbí kó sùn tàbí kó ṣe bọ́kùnrin ti ṣe. bàbá sì ní ọmọ agbọ́ ti kú yọ̀ ni bàbá sì sọ ọkùnrin. èèbò tó wà níbẹ̀ tó jẹ́ Báwà wọ́n wá sọ fún pé Balógun Ọlámọ̀ ti kú ó ní nù kò jẹ́jẹ́ bẹ̀ nítorí àjọ ṣe pàdé láì bó ti dé wá sílé wa níyẹn o ló bá mi bàbá báyìí látòkè bàbá mi délẹ̀ Ọlá kò bọ́ ọmọ jẹ́ o. Balógun Ọlá kò bọ́ ọmọ jẹ́. bí orúkọ ṣe ó ṣe di kò bọ́ ọmọ jẹ́ ni. bí orúkọ ṣe di kò bọ́ ọmọ jẹ́ ni. kò bọ́ ọmọ jẹ́. àpẹẹrẹ míì náà tún wà ọpẹ́ àgbẹ̀ nìsín báyìí ilé orí adé náà ń pè nìsín. a kí àwọn bàbá wa méjèèjì láti ilé Orówùsì bàbá wa Kamarudeen àti bàbá wa Abbas àwọn àrọ́mọdọ́mọ Orówùsì ẹ jẹ́ á wò bóyá èèyàn kan àbí èèyàn méjì torí ọjọ́ ti lọ 0906-2000-949 +234-906-2000-949 tá a bá rí èèyàn kan àbí èèyàn méjì ká gbà wọ́n láàyè bẹ́ẹ̀ lẹ́sìn lè fi ìbéèrè yín àbí àwílé yín sí ojúpọ̀
32 FM 949 Ìbàdàn. Adékúnlé bá a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa nígbà tá à ń retí ìpè. ọpẹ́ pàtàkì lọ gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì adẹ́rìn pòṣónú 32 FM 94.9 ajakẹrin kókó àdúgbẹ̀ nílẹ̀ Ìbàdàn fún darapọ̀ mọ́ wa lórí ètò pàṣẹ fún talẹ́ òní mo wá ń ṣe ládùúrà pé Elédùmarè kò ní da ìfẹ́ àwa àti yín rú títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé Adékúnlé Ìṣọ̀lá lórúkọ tèmi jẹ́ adúgbò igbó tí ń gbọ́ wa. Nínú àwọn ìbéèrè táwọn aráalé tí wọ́n fẹ́ béèrè ṣùgbọ́n tí wọ́n ráàyè láti pè wọlé ní ìṣẹ́jú kan tó kù tá a fi mọ́ lọ kí là ń ṣe ní ìrántí àwọn akọni ìbẹ̀ látòrí bàbá yín tó dórí àwọn ọmọ rẹ̀ gan àwọn ọmọ rẹ̀ táwọn náà tó jà kọni lẹ́yìn rẹ̀ tá à ń ṣe ní ìrántí Baálẹ̀ Orówùsì. a máa ń rántí wọn nígbàkúùgbà torí pé tí ò bá sànà kò ní sóni kódà pa gan ilé wa ti ń ṣe kúrú kẹ̀kẹ́ 150 years bàbá wa torí August 21 yóò pé 150 years tí bàbá papòdà. tí Baálẹ̀ Orówùsì tó papòdà yẹn 1871. 150 years. àádọ́jọ ọdún lẹ́yìn ikú akọni Baálẹ̀ Orówùsì. lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn aláṣẹ tó darí ìkànnì adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì jẹ́ wa àjíǹde ara ọmọ jẹ́ o ilé Orówùsì kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè àtọ́ àrọ́mọdọ́mọ ẹ̀ ní dèrò ẹ̀yìn láéláé atọ́ ọmọọba Go Ibrahim ṣàlàáfíà ni ṣòtútù ò pọ̀ jù àbí kílẹ̀ wà báyìí kò tí ẹ̀ yé mi Nàìjíríà lèmi wà Nàìjíríà mọ́mọ́ aburú ò ní ṣe ọ́ ó túbọ̀ kéré oko tó pọ̀ délé èyí tó ti rí ṣe lájò kò ní bàjẹ́ Bọ́láńlé Bello Kọ́láwọlé ṣàlàáfíà lẹ́wà. Ìfẹ́olúwa Àyàndìran Ṣẹ́gun Alágbàlá stars midin mo rántí Adédàmọ́lá Ali ọmọ akéré Ṣàwádìí Adékúnlé Ìṣọ̀lá ojú odò Abdulwahab Dahudu Ìtànọlá gbogbo àwọn ikọ̀ mi náà ọgbọ́n náà lájọ mú ètò tó ń wá ẹ máa pàdé wa lóròrú iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ náà nu kọ́lọ̀ kó ṣọ́ wa ẹ̀rù Ramadan ni ẹ kú múra kú palẹ̀mọ́ a kú rọ́ kẹ̀kẹ́. Ọláyínká ọmọ Akóredé Mr. Ayédọ̀yìn àgbà nínú káṣọ̀ ní kí ni wọ́n iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu wọn mọ relé lọ́ba ayá mi Àṣàkẹ́ ó dàárọ̀ ọ̀rọ̀ àìlásán.